Ìròyìn jákèjádò. Wọ́n ti fọwọ́ òsì júwe ilé fún Precious. Iléèwé gíga Unizik tó fìkàlẹ̀ sí Ọ̀ka ní ìpínlẹ̀ Anambra ti jáwé fún Godwin Mbakwe Chimamaka Precious lórí pé ó gbójú agan sí olùkọ́ iléèwé náà. Àná ni wọ́n gbé ìwé gbélé ẹ̀ náà jáde o, ní èyí tí agbaniwọlé iléèwé náà Ọ̀gbẹ́ni Victor Modebere fi ọwọ́ sí. Inú ìwé náà ni wọ́n kọ sí pé Precious ti rú òfin ìwà ọmọlúàbí iléèwé náà, nítorí náà àwọn aláṣẹ ti fi ẹnu kò lórí pé kó máa lọ iléèwé lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n pa á láṣẹ pé kó dá gbogbo nǹkan tó bá jẹ́ sí iléèwé ọwọ́ rẹ̀ kó dá wọn padà o. Ohun tó fà èyí ni fọ́nrán kan tó lu síta. Nínú fọ́nrán náà ni a ti rí Precious tó ń ká fọ́nrán ara rẹ̀. Olùkọ́ yìí kọjá, kò sì fẹ́ràn nínú fọ́nrán náà o. Ó fọwọ́ tọ́ Precious pé kó yà lọ́nà o, àti pé kó pa ibi tóun ti yàn nínú fọ́nrán náà rẹ́ o. Precious bá gbaná jẹ o, ó ti tọ́ sókè ó sì fojú gbà. Ó ní olùkọ́ ìfọwọ́jẹ òun lára, ó sì tún gé e. Àwọn èèyàn ká fọ́nrán náà, wọ́n sì fi sí orí ìtàkùn ayélujára. Ní báyìí, àwọn aláṣẹ ti fi orí okòó ṣọ̀ọ́dún. Wọ́n ní kí Precious ó máa relé o. Ìròyìn jákèjádò.